Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Yawale, why are you like this? You are so evil. Yawale, you are so evil. Yawale, you are so evil. Oh Lord, who can want you? You only that any ẹlọ́wọ́ póòsì tí mo ṣe sórí péjì mi ní sí ìyàwó lè ò dá o ṣe ìkànnì ẹ̀ o láyọ̀ tó yọ lọ́hùn jọ ó di tó láyọ̀ ó di tó kí ló dé fídíò tí mo ṣe sórí péjì mi ní sí látọ̀tọ̀ láyọ̀ kódà èmi náà ṣáà sọ pé wọ́n máa sọ pé tó mo ṣe jẹ̀bà tútù tọ́ ni ẹ má yẹ kí n bì torí ọlọ́run mo rò pé mo ugly mo rò pé mo ugly ṣé mo pé mo ti accept disability ni pé mo ní disability mo mọ̀ pé mi ò ugly. Mo mọ̀ pé mo ní disability ṣẹ̀dí àwọn tí mo fi sọ̀rọ̀ yìí tọ́ǹtà mi ọlọ́run mọ̀ fi tọ́ǹtà yẹn síbẹ̀ ni torí mi màmá fẹ́ mi jáwáyà mo mọ̀ pé mo ní disability ra ṣùgbọ́n ṣẹ́rí fídíò tí láyọ̀ post tí mo ṣe yẹn ọkùnrin ògbódò ṣe bẹ́ẹ̀ yẹn ugly ẹ má ẹ̀ka mẹ́nu lọ síbi tí ẹ̀ka mẹ́nu lọ torí èmi ò mọ̀rọ̀. Èmi mo bọ́bìnrin ṣe máa kíìsì orú wọn o. Èmi ò mọ orú obìnrin tó máa kíìsì orú àwọn tẹ̀mí rí lórí fídíò yẹn o. Bọ́bìnrin ṣe fẹ́ kíìsì wọn kò tẹ ìyé mi rárá. Ẹ wo okùn. Ọ̀rọ̀ àgùntàn. Ó ti yé mi ní ìsìn. Ọ̀rọ̀ àgùntàn. Àǹtí mi Búkì. Àwọn tó ṣe máa pè lọ́rọ̀ àgùntàn ṣì pọ̀ o. Ìyàwó alẹ́ ọ̀sán rárá àwọn lẹ́yìn olórí burúkú wọn tẹ̀lé máa búdọ̀ káàsì orú wọn tẹ́bá ní bó ṣe máa búdọ̀ káàsì àṣẹ olórí burúkú yẹ ẹ̀tẹ̀ fáyìn mò ń gbọ́ tani DKY ṣé DKY lè wà lẹ́gbẹ̀ẹ́ wọn set of boys ni ó ṣe ti ẹni kọ́ lọ́lọ́ ẹjọ́ mo kàn ní wálẹ̀rìn ni o mo kò tẹ̀ ń dálẹ̀ ní bíbá yìí mo kàn dálẹ̀ ní pé kí lè lè torí ọlọ́ ẹwọ́n tó ń bú mi ọkùnrin ni o ẹwọ́n ẹni tó ń bú mi torí ọlọ́run ẹ wo fídíò wà lórí péjì mi bíbá tó bá ti pàṣẹ tẹ̀lé wo fídíò ó wà ń bẹ̀ ẹ̀rí kan tí mo sọ bẹ́ẹ̀ wo ẹni tó bá tún pè mí ní tòtòyọ̀ kò ní kúre ìwọ tó bá tún pè mí ní tòtòyọ̀ nínú ewé mo sọ anybody yes lè pè mí ní tòtòyọ̀ ṣùgbọ́n nínú ewé ọmọ ewé tó bá pè mí ní tòtòyọ̀ kò ní kúre ẹ̀jẹ̀ tó tọ́lá ọmọ ewé tó bá pè mí ní tòtòyọ̀ kò ní kúre so ẹni orí èèyàn bẹ́ẹ̀ nínú ewé tí ayé pariwo polówó Canada láńlọ́ọ̀dù ní Canada Yawale kò dá o Yawale kò dá o ẹ wo mò ń bọ̀ mò ń padà bọ̀ ẹ̀fún pẹ̀lú wálẹ̀ rìn ni mò ń padà bọ̀ wọ́n ṣe ṣó mò ń lọ ó dà bọ̀ ẹ lọ wo fídíò mi kódà mi ò tí ì wò sókè tó tọ́ láì ṣáà mi ò tí ì wo fídíò tán
mo fẹ́ lọ paralẹ̀ wò ó kí ẹ analyse dáadáa pé ṣé ẹni tó ṣiṣẹ́ òfin mi lélẹ̀ ẹni tó fún mi lélẹ̀ èmi ò lè dá lóhùn o ìyá yín mọ́mọ́tẹ́ ìyá yín lájọ wà ní tàwáwù ìyá yín lájọ wà ní tàwáwù tó ìwá wọ́n ṣe lè jọ ó bá ṣé ẹ̀gbọ́n ni tẹ́ bá wò máa lọ post fídíò kan láti láyọ̀ post lánàá ẹni tó lo 2012 fọ́ọ̀dù mà ló ń lò àwọn fọ́ọ̀dù tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kúrúpe fọ́ọ̀dù kúrúpe ló ń lò ló máa sọ̀rọ̀ débi o fọ́ọ̀dù kúrúpe 2012 orí ẹ̀ ti burú orí ẹ̀ ti burú ìwọ Facebook yìí Facebook máa lágbára o ìwọ lò ṣe ẹ̀rọ kó jáde ó tẹ́bọ́ ó lẹ́nu àbá ìṣẹ̀dá ó tó wá sọ pé òun dárúkọ tèmi ṣé ẹnu kó wọ́n tẹ̀ bá tó dárúkọ DK1 tani DK ẹnu ò bá ìwọ ọmọ ọ̀dọ̀ ní Canada ọmọ ọ̀dọ̀ fanabi fọkànáìsà l'Amẹ́ríkà àkóní bá mi kúlù fún ẹ